Bayakubu, ibi lẹ́wà. Wọ́n ti pa tango. Wọ́n pa tango. Ibi Ìgbò láti ń bọ̀, ibi Ìdìbò láti ń bọ̀. Ibi Ìdìbò. Bẹ́ẹ̀ni. Ẹ lọ rè dìbò ni. Bẹ́ẹ̀ni sà. Ẹ̀yin ọmọ burúkú yìí, ṣé ẹ mọ̀ pé ẹ lọ́rọ̀ ọ̀gbọ́n? Ẹ tó lọ bí ìdìbò, ṣe bá sọ fún gbé òsì bò, ṣe bá ní Yorùbá nation ní kí gbogbo owó dìbò fún. Ẹ lọ bí ìdìbò torí 1,000 naira. Àwọn yìnbọn ń bẹ̀, ìbọn wa bá tango, àkùtùkùkù tango lọ́nà ọ̀run. A ti máa ń sọ fún yín, tẹ́ ẹ bá ti gbọ́ ẹ fìdí mọ́lé yín. Ẹ fìdí mọ́lé yín, ẹ máa yé máa lé 1,000 káàkiri, 1,000 ẹ̀mí kan, ọ̀yá nèsè, tango kú. Ikú tó kú nèsè, sábà kó ti dọ́mọ àtìyàwó lẹ̀. Ó ti kó báwọn òbí ẹ̀ náà ní ìṣe báyìí. Tá a bá ń sọ fún yín ládùúgbò yìí pé ọmọ líle iná wọn ránṣẹ́ dé tòrutòru. Àwọn tó ń ran yín káàkiri tẹ́ ẹ lọ ń dìbò fún yín. Ọmọ tí ń wà l'Amẹ́ríkà o. Ọmọ tí ó wà ní UK o. À ń kàwé ń bẹ̀. Ẹ̀yin náà mọ̀ rán síra yín pé ẹ mọ̀ para yín. Ẹ̀yin náà wò ní èsì. Kí lẹ wá lọ bí ìdìbò? Kí lẹ ń bá káàkiri? Bẹ́ẹ̀ dìbò fún ọ, ẹni tí ó wọlé ni ó wọlé. Bẹ́ẹ̀ dìbò fún ọ, ẹni tí ó wọlé ni ó wọlé. Sásọ fún pé bòyí náà ń lò ní. Wọ́n á lò bó yín kò yé ni. Wọ́n ń gbá síra yín ní bọ́ọ̀lù olówó ni. Torí yín bá pé ẹ mọ̀ lọ jókòó jẹ́. Sáré 2023 tá a wà yìí. Advice mi ni fún yín ni wípé ẹ lẹ̀ mọ́lé yín ẹ mọ̀ lọ rè dìbò. Tango náà ló kún bí ìdìbò primary election yìí. Tó bá wù ẹ̀yin náà tó lọ bẹ̀. Gbogbo yín ìgbà ẹ̀ bá ẹ kú tán lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Orí yín ó pè. Ṣé àwọn ọ̀pọ̀ fẹ́ kẹ́ ẹ kú ni? Ìwò tó ń wọ ìgà ìwò kẹ́ ẹ kú ni. Tèmi nu. Tó bá bí yàrá yà tiẹ̀ dá kó o tún jí mi lójú oorun. Ọmọ burúkú. Kí ni tèmi?